ọ̀nà mẹ́ta lórí ire wa wọn a máa tàn yẹn sórí ire wọn a máa bẹ̀ yẹn sórí ire wọn a sì máa jẹ yẹn pa sórí ire ẹni tí wọ́n tàn ní mo fẹ́ sọ. ní ọ̀mùtí ni máa mutí sá ẹnìkan wá fẹ́ tàn sórí ire wọ́n ní kọ́lé tẹ̀ kírun oníṣẹ̀rí àyín náà ni ò jẹ́ kí òun kírun ẹ̀yin náà lè mọ́ sọ pé tẹ̀yìn bá ti mutí ọmọ débi irun. ó wá wò pé bọ́ǹbà ìṣe wá sí yọ̀wọ̀ náà kò ní kírun tí ó fi lọ bọ́ lọ́hùn. àfa yẹn ni ò lè máa kí irun rẹ lọ sì máa mọ ọtí rẹ náà lọ kó lè ọwọ́ adi pé tí wọ́n bá lọ ọmọ sáàsì wọ́n wàá pè yálò kírun nítorí wọn lè jẹ́ pé ibi tí wọ́n ti ń lọ mutí ni wọ́n ti pè yóò sì dìde yóò sì tẹ̀lé wọn. nígbà yá ló di pé wọn ò lọ pè má òun náà ń dìde lọ mọ́sáàsì fúnra rẹ̀. nígbà yá ló di pé wọn ò pè má wọn ò bá mọ́sáàsì má òun fúnra rẹ̀ ní lọ pè yàn kírun. ìsì tó ń bá kíní lọ ètò ń bá fàyè ọtí lọ yóò tó mú yóò ní rádáwó yóò sì máa kírun ìrún wá wọ̀ láà ó di pé yóò dìde mọ́sáàsì yóò kíyè yóò ti gbálẹ̀ yóò ti ṣe gbogbo ẹ̀ àfa àbá gbé sí iwájú pé tọ́ lágbájá ọ̀fọ̀ tí ilẹ̀ o. òní àjọsọ báyìí o níta àjọsọ ni pé ìmọ̀ mutí ìmọ̀ kírun ó sì rí pé irun ti ṣe kíní ó ti wọlé mi ó nínú tọ́sẹ̀lẹ̀ yóò mú kanú mẹ́tẹ̀ẹ̀ta o ó ní nínú kọ́ ọ̀fọ̀ tí ilẹ̀ tàbí tó ṣe pé tó o bá ti mutí ṣẹ̀ríà tí wọ́n ní ká máa dá fún ọlọ́tí ká dà fún ọ ṣẹ̀ríà wo wọ́n ní kí wọ́n dá fún ọlọ́tí ni wípé ọlọ́tí tó bá mutí wọ́n ní ká nà lẹ́gbàá 80 yes ẹlẹ́mìí àdákì ni mo wù nígbà tá a ní Muhammad bẹ́ẹ̀ láyé sallallahu alaihi wasallam 40 lànàbì máa ń náyà 40 fún gbà tó di pé ànàbì kú tán ó wá bọ́ sọ́wọ́ Umaru ìjọba dọ́wọ́ Umaru wa ni nígbà tá ànàbì máa ń náyà lẹ́gbàá 40 ẹgbàá méjì ni máa ń lọ́pọ̀ òun tòun ẹyọ kan ló wọn máa fún yàn àmọ́ ẹyọ kan wọn máa jẹ 80 àwọn tí ẹjọ láyé ńjọ náà ní ẹyọ kan tí Umaru ojú méjì tànàbì lọ́pọ̀ lọ. ó ní tọ́ ọba ti lè fọtí lẹ̀ tọ́ ọba tó ti mutí ó sì máa jẹ gba 80 ó ní kò lè ń fẹ̀sìn lẹ̀ ó ní kò lè ó láti ṣe ànábì náà látún tẹ̀lé bẹ́ẹ̀ ni tọ́ bá ti bá wa ṣe síláàmù yìí tó lóun ò ṣe mọ́ tó lóun náà kọ́wù wọ́n ní á gé ọrùn rẹ̀ ní wọn ò pé apá wọ́n ní á gé lọ́rùn tó ti kú nù. ó lóun ó ní bẹ́ẹ̀ ni wọ́n wá wo ìdájọ́ mẹ́tẹ̀ẹ̀ta pé nínà fọtí lẹ̀ kúkú ọkàn fọtí lẹ̀. ẹ̀wọ̀n náà tó gbà fi ṣe láwa mùsùlùmí ní sọ̀rọ̀ tó pọ̀ o ẹ pé kí ni ẹni tá a bá rí mọ́sáàsì àìrí bọ́yọ̀ mùtí ni níjọ́ kan táwọn mùsùlùmí bá rí mọ́sáàsì wọ́n sì tún fi ṣe yẹ̀yẹ́ tí òfin ní wá mọ́ pé sọ àràkọ́ yìí ní kí aláàdì lónìí onímọ̀ dá o sẹ́ẹ̀mọ̀ pé ẹ ti ya wèrè ni. a kì í káàbọ̀ ni pé lágbájá sàlámù àlékún bóòní ṣé wọn náà ní pé sìlámù dùn jájọ máa ṣe o má pàjẹ́ mọ́ o nígbà tá a ti rí lẹ́ẹ̀kan o tó fi lè wá lẹ́sẹ̀ ara rẹ̀ lẹ́ẹ̀kan o àìmọ́wàá máa rẹ̀ ọwọ́ wa lọ́wọ́ tí ò bá ti wá máa wá lájìyà rẹ̀. ẹ kì í ní sàlámù àlékún lágbájá alhamdulilayi alhamdulilayi sẹ́yìn náà rí pé wà sílámù dáa ẹ wọ ẹnu sí tẹ́ǹkì rẹ ojú yín ṣe rí wàrà yín ṣe rí ẹ jájọ mọ́ kí bẹ́ẹ̀ bá ti wá di pé èrí fúnra yín lẹ́ wà lọ èso tún ti fẹ́ jápa padà nìyẹn.